Mama Cinta ti tú àwọn àṣírí tuntun kan tó jinlẹ̀ nípa bàbá mohbad o. Ṣé lóòótọ́ ni pé bàbá mohbad ti rí owó tó tó 100 million naira plus lórí ọ̀rọ̀ ikú mohbad tó sì tún wá ṣe GoFundMe pẹ̀lú Bukky jesse? Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn. Wúmà yìí ṣàlàyé ó ṣàlàyé ìdí tí bàbá mohbad ò ṣe tí ì sọ̀rọ̀ lórí autopsy report ikú ọmọ ẹ̀ látìgbà tí wọ́n ti ṣe autopsy. Wọ́n ní wọn ò tí ì gbọ́ nǹkan kan o. Èyí lágbára ò. Ṣé lóòótọ́ ni pé property mohbad ni bàbá mohbad wà after? Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o. Kódà mama Cinta yìí sọ ó ní bó bá jẹ́ pọ́rọ̀ DNA ni wọ́n fẹ́ máa parọ́ mọ́ ni bàbá mohbad fẹ́ máa dèrò mọ́. Ó ní Wùnmí ṣetán o. Wùnmí ìyàwó mohbad ṣetán láti ṣe DNA àti pé ọ̀rọ̀ DNA tán sọ yìí máa ti wà ńlẹ̀ tipẹ́ o. Ó ní kì í ṣọ̀rọ̀ ẹni o. Arábìnrin yìí sọ ìdí tí bàbá mohbad fi sápamọ́ sẹ́yìn ọ̀rọ̀ DNA. Mama Cinta yìí sọ àwọn ọ̀rọ̀ kan tó mà lágbára nípa bàbá mohbad, irú èèyàn tí wọ́n jẹ́, gbogbo ìgbésẹ̀ tí bàbá mohbad gbé ní kété tí mohbad ṣaláìsí, pàápàá lórí property mohbad àti liam ọmọ mohbad. Wọ́n ní wọ́n ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí wọ́n ṣe DNA. Kódà arábìnrin yìí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ DNA tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa bóyá bàbá mohbad gan-an ló bí mohbad. Wọ́n ní ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o láti ìgbà ayé lọ́ọ̀yà David. Gbóhùn tí mama Cinta yìí sọ lórí ọ̀rọ̀ bàbá mohbad, Wùnmí, liam àti bó ṣe kan ọba lẹ́kì gan pàápàá fúnra wọn. Ibo lọ̀rọ̀ yìí dé dúró? Àwọn àṣírí wo tuntun wo ni arábìnrin yìí tú nípa gbogbo ohun tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ikú mohbad? Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Ó ti wà lẹ́tẹ̀lẹ̀ kò ń ṣọ̀rọ̀ eléyìí. Fálànà ti sọ ẹ lọ wo condition tó ti fún ti pẹ́. Owó tó dẹ̀ ti dá fún over 100 million plus. Kí ló fi ṣe tó fi wá lọ sí GoFundMe? Ó máa sanwó tó máa fi ṣe DNA yẹn labroad. Kì í ṣe pé máa ní ẹ kọ́kọ́ ṣe ti Nàìjíríà náà. Wọ́n máa sanwó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ni. Wọ́n máa prepare pọ̀ ni. When the tree is ready. Mama Cinta ló ń tú àṣírí nípa bàbá mohbad yìí o. Ọ̀rọ̀ yìí kì í ṣe kérémí o. When the tree is ready. Ó lágbára díẹ̀. Èyí tó lọ sọ lọ́dọ̀ Bukky jesse ó yẹ kó gbọ́ ọmọ wá fún mi kí lọ ṣe ó mọ Gbénga àbí Gbémilékè ajíbá ìsìnkú ó mọ ìgbé alágbòjẹ ní olómi gàrí wá gbé ìwọ tí mo bá dídí gbé ọmọ lọ lé lọ́wọ́ kó tó kú tó mọ́mọ́ tó jù sínú igbó kó tún gbé fún ẹ mo ara ní fọ́tò yóò sí onírọ́ irọ́ bá tiẹ̀ jẹ́. Mo bá di gbé ọmọ lọ́dẹ lọ́wọ́ ní má bà lé jẹ má bà fámìlì jẹ o má dẹ̀ bí rú o gbòsí mú ọmọ ó jù sínú igbó nígbà tí mo bá di kú. Ó bẹ̀rẹ̀ sí ní jà sógun ni ló pe lọ́ọ̀yà Sanmi alfa ó ti péjọ mẹ́ta ìgbà wo lẹ́mọ́ wá pé ogún ó fẹ́ pe lọ́ọ̀yà Sanmi pa. Kí lọ́ọ̀yà tó ní ọ̀gbẹ́ni tó yẹ kó gbajúmọ̀ tó gbàgbé ṣé ẹgbọ́ autopsy lẹ́nu bàbá mohbad látijọ́ yìí àbí toxicology report ṣe gbọ́ lẹ́nu ẹ̀ torí wípé Josie is after the property ọ̀bùn dẹ̀rí kú ọkọ̀ dìrọ̀ mọ́ Josie rí DNA dìrọ̀ mọ́ Wunmi is not running for DNA in fact DNA yẹn tẹ́ bá fẹ́ léni ká pé orí Josie pé ni. Mama Cinta ló ń tú àṣírí nípa bàbá mohbad yìí o. Ọ̀rọ̀ yìí kì í ṣe kérémí o. Ó lágbára díẹ̀. It's just because ó mọ̀ nǹkan tó fẹ́. So you believe that the DNA will give you justice, ba? As a stupid person that you are. You said it's a lie. Justice is behind the DNA because you are stupid. Tell me why the justice is behind the... Drop your comments. Remember to like, share and follow us. Thanks for watching.